ẹ ṣeun o, ẹ káàárọ̀ o, àbí ẹ káàsán, àbí ẹ kálẹ́, ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọ̀tá wa because méjì láyé, ọ̀rẹ́ àti ọ̀tá, kò lè ṣe kí méjèèjì má wà. So ó ní bẹ́ẹ̀lì fi ní gbà wá lọ́wọ́ Bìlísì. Well, mo wù mí láti sọ nǹkan díẹ̀, mo àná travel, mo ṣàrà àwọn nǹkan kan, ó dá ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí nǹkan bá ń lọ tó bá ń dùn, kò ṣeé ṣe kí nǹkan ó má tún korò. ẹ̀yin èèyàn wa Prophet Àgbàlá Gabriel ó ti jáde wá sọ pátì sítórì rẹ̀ o, bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí, bí wọ́n ṣe fi ẹ̀sùn wípé ó fẹ́ fi ipá bá èèyàn lò pọ̀. ẹ̀sùn yìí ni wọ́n fi kan Prophet Àgbàlá Gabriel, ṣùgbọ́n ó ti jáde wá sọ̀rọ̀ títí ẹ jẹ́ ká gbọ́. Nǹkan ò lè máa dùn lọ, gbogbo ẹni tó bá ti ru ẹrù ògo wá sáyé, ẹrù ògo, ẹrù ogun ni o, ẹrù ògo, ẹrù ogun ńlá ni. So ẹ ṣé, God bless you. Àǹtí tí wọ́n tó gbọ́ wá sí church, true wife mi ni, torí wife mi àtẹnìkan jẹ́ ọ̀rẹ́, so ẹni yẹn ni wọ́n mọ kejì tó ń wá sí church. Wife mi ọjọ́ yẹn, wife mi ní àdáde ẹjọ́ wọ́n gbé nìkan bọ̀, wọ́n ṣe ó dà ń gbọ́ yẹ pé ẹ̀yin ìyá wa ṣe kọ̀rọ̀ sí lẹ́nu, wọ́n dẹ̀ wá. In fact wọ́n ti wà ní church fún bí ọ̀sẹ̀ kan àbí méjì kó tó di pé mo ní no, kéèsì yóò gbọ́dọ̀ máa lọ bá ẹ̀jẹ̀ àgbé wọn. So adé gbé wọn síta, ṣe mọ̀ wọ́n náà ní 13 million naira. Owó yẹn ti ẹ̀kọ́ kà mí láyà pé owó eléyìí pọ̀ o, owó eléyìí pọ̀ o, because ṣe mọ̀ torí wọ́n restrict page wa ń gbà kan, àṣẹ ṣí mi ni, ṣé eléyìí láti máa kó àwọn èèyàn lójú ni, eléyìí ti pọ̀ ju, bẹ̀tì nípa ìgbàgbọ́ jáwọ́ tó máa ṣẹlẹ̀. Adé gbé wọn to the glory of God. Mo ti determine láti ìgbà tá ṣe page wa pé we won't put down our account again, tó jẹ́ account personal àbí foundation account, pé nǹkan kálukú bá rí ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí ẹ̀ máa lọ, ẹ̀rí kẹ́ máa lọ. Àwa náà rí, Ọlọ́run ló ń ṣàánú wa. Church wà lẹ́gbẹ̀ẹ́ kan, foundation wà lẹ́gbẹ̀ẹ́ kan, kò jọra wọn. Church lẹ́gbẹ̀ẹ́ kan, foundation lẹ́gbẹ̀ẹ́ kan, bet kò síbi táwọn yẹn máa wá ju church náà lọ, torí church náà la máa ń wà, church náà la máa ń wà. Ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́. Wọ́n dẹ̀ gbé wọn, ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin. So gbàtà máa dé ní Saturday, àwọn tí mo wá kàn ń pè àǹtí yẹn, báwo níṣẹ́ ti rówó, àwọn ti rówó gan o. In fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan, ìyẹn àwọn tó ń send owó, wọ́n send, inú mi dẹ̀ ń dùn. Bá ṣe wá dé ìrọ̀lẹ́ Saturday ọjọ́ yẹn, ó dẹ̀ pọ́n ti rí bí 3 million bí 4 million, I've forgotten. So wọ́n náà máa dáná fún àwọn aláìní, àwọn tó kù díẹ̀, tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún. Wọ́n wá láǹtí yẹn ní àwọn máa gbé, àwọn máa dáná yẹn. Inú tiẹ̀ bí mi, mo ní láyéláyé, mo nílò ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà. Oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, ẹ̀yin wo lè rántí? For the past 7 years, oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè, àmàlà, ráìsì, ẹ̀bà tá a ti ń sè, tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa. Ṣé torí pé wà ró? No, mo yarí lọ́jọ́ yẹn, Kristi alàyè ń gbọ́, mo yarí gan. Wọ́n ní no, so wọ́n wá gbé àǹtí yẹn wá bí, ó ní kàn jọ pé ẹ̀mí òun ṣe é ni. Inú mi dùn, mo ní wow, tí wọ́n bá rí àwọn tó ń mórí báyìí, nǹkan yẹn máa tẹ̀síwájú. Àgbà wọn láyè wọ́n ṣe, wọ́n dáná yẹn bí 800,000, torí iná tá a máa ń dá, iná yẹn bí 500,000 every Sunday. Bá ṣe máa ń dáná yẹn is 500,000. Bá ṣe máa ń dáná yẹn, excuse me, bá ṣe máa ń dáná yẹn is 500,000. A máa rí po sí bus, ó lóun máa ṣe gbogbo ẹ̀, ó lóun máa rí po sí bus tó fi fẹ́ lọ gbá wọn yẹn, ó ń lọ bí 800,000. I wasn't comfortable though, mi ò fẹ́ àǹtí ní ká gbóhùn láìpò máa ṣe, and glory be to God, wọ́n sì tún ń dá owó yẹn sí. Ṣàwárí yín tó ṣe yẹn, owó tó fún àwọn tí mo wá pé kán fi dáná Sunday, kán fi rí pé yẹn, òun ló tún wá trigger mi pé téèyàn bá ṣe báyìí, jẹ́mi náà jẹ́ tún gbé àǹtí ilé ẹ̀kan sí i. Ẹni tán fi lè fún yàn lówó báyìí tó dẹ̀ ṣe báyìí, ó yá, because on the norms wà ti gbé, ó ti rí over 3 million bí nǹkan, ó yẹ ká ṣe sílẹ̀ because èrò tún pọ̀, èrò pọ̀ ìṣọ́ọ̀ṣì tí àwọn náà ní ìdìrànlọ́wọ́. Account ẹ̀ náà dẹ̀ dá sí, wasn't my account, kò ṣe kan wọn fi 1 kọ̀bọ̀ wọn fi sí account mi. So ó yẹ ká ní kó máa lọ bẹ̀ tí n tó ṣe ní Sunday yẹn, ó wá trigger mi pé èèyàn ló fowó lẹ̀ kan fi dáná fáwọn fáwọn tó kù díẹ̀ káàtó yìí. No, jẹ́ kí n tún gbé. Ó dà pé after a week mo tún wá tún gbé again, pé ẹjọ́ ẹ bá rántí lọ́wọ́. In fact mo tún sọ nínú fídíò
mo sọ ní fídíò yẹn pé àǹtí torí lọ́jọ́ Sunday tí àwọn èèyàn ń jẹun yẹn mo jẹ́ kó yá àwọn èèyàn pé àǹtí tó síìkì òun ló fowó lẹ̀ tán fi dáná o, àwọn èèyàn pray fún gan, kì í sọ̀rọ̀ téèyàn fi pamọ́, it's not an hidden work, kì í ṣe nǹkan tán ṣe ń kọ̀rọ̀ ní tí gbogbo chọ́ọ̀chì mọ̀ ni, tí mo tún sọ ọjọ́ ta tún gbé ní fídíò, mo tún sọ nínú fídíò, àwọn tó bá wo fídíò yẹn, àwọn tí èso alábòsí tẹ́ bá wo fídíò yẹn, mo sọ pé àǹtí try o, kódà ó fowó tán fi jẹun lẹ̀, kódà ó repo sínú mọ́tò, ó ṣe. There was a time tó sanwó lé àwọn kan ní church, ṣẹ́rí ẹni tó bá ń wà àánú àṣàánú nígbà yẹn mi mo ní kán lọ bá pé àwọn kan jẹ wọlé 30,000 àti 40,000, èèyàn mẹ́ta ni owó àwọn mẹ́ta jẹ́ 100,000, ìwọ dẹ̀ ń ra àánú gbà lọ́wọ́lọ́wọ́, mo ní kán lọ bá pé ẹ sọ fún àǹtí kó wá sanwó lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó dẹ̀ kọ́ 100,000 ilẹ̀ lójú ẹ̀ náà ṣe fáwọn tí wọ́n jẹ wọlé 30,000 ìwọ tí wọ́n ń send owó sí tó jẹ́ pé òun rí àánú yẹn gbà, ó dà fáwọn ilé nìkan wọ́n dẹ̀ gba owó lé yẹn gbà yẹn, ó try níwájú Ọlọ́run àti ènìyàn, the lady tried because mo máa ń gbọ́ pé ó máa ń tún dáná wọ́n ní tó bá ṣe oúnjẹ wọ́n ló máa ń fáwọn èèyàn jẹ lẹ́gbẹ̀ẹ́, èmi ò ń sábà rí, àwọn tíìmù wa ló máa ń rí, èmi ò ń sábà ń sínú church, so ó try gan. Ìgbà kan wà tán fẹ́ ṣe rice, ó gbé báàgì rice kan gbà yẹn, ó ní kán gbé lẹ̀, àǹtí má wọ̀rí ìṣe inú church tún nìyẹn, má wọ̀rí ìṣe, ó tún lọ́jọ́ kan báyìí tán tún wá já báàgì rice kan síwájú ọ́fíìsì mi, ta ló lélẹ̀, wọ́n láǹtí yẹn ló ní kán gbé wá, àǹtí ó ti pọ̀ jù, why all this, ó try. Gbogbo tẹ̀mí rí nìyẹn tí mo fi gbé lẹ́ẹ̀mejì, tí mo fi pé téèyàn bá ń ṣe báyìí ó yẹ kó ra àánú gbà, pé téèyàn bá lè ní ojú àánú tó báyìí, if this lady could be this merciful, ó yẹ kó ra àánú gbà, ni mo gbé tó ẹ̀mẹ́ta, so bóyá upper week na wa náà èmi wá lọ bá mo ní wá ṣe bó ti ní bí 6 million ti wà ní àkáǹtì báyìí àbí 6+ wá máa lọ sí hospital, so at the fixed date, that was upper week Tuesday, èmi náà lọ, ó repo sí mọ́tò church, ó repo sí mọ́tò mi, gbogbo wa lọ sí hospital, mo tẹ̀lé wọn, àwọn tó bá rí wa ní Ṣàgámù lọ́jọ́ yẹn, nínú Ṣàgámù mi ìrántí orúkọ area yẹn mọ́, ó kọ́kọ́ gbé wa yà lọ ṣe test, ìdí tá a dẹ̀ fífẹ́ lọ hospital lọ́jọ́ yẹn ni pé thank God ó ti rí 6 million. Last video tí màá ṣe fún ẹ̀ ń sìn jẹ́ kó jẹ́ pé a ti dé hospital, wọ́n ti admit ẹ, màá wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ káàsán ẹ̀yin èèyàn wá o, lady ti wà lọ hospital o, owó tó ti rí báyìí 6 million plus o, ó ti wà lọ hospital, ẹ má dáwọ́ oore dúró, ẹ má dáwọ́ àánú dúró. Week Tuesday yẹn pé that was the last live tí màá ṣe fún, that was upper week Tuesday, about the hospital, ó ṣe test àkọ́kọ́ níbì kan, a tún kúrò ńbẹ̀, a tún lọ bì kan, ibẹ̀ yẹn wọ́n dúró 4 hours, mo rò pé bóyá scan ni àbí test, in fact nígbà tó sú mi nínú mọ́tò, èmi gba eatery kan lọ, ibẹ̀ ni mo jókòó sí, because a ní láti jókòó close to 4-5 hours nínú mọ́tò, pé ṣàmọ̀ pé àti pé wọ́n ṣe scan lọ́wọ́, àdúró ìntàwà dẹ̀rọ ni pé ọjọ́ yẹn náà máa admit ẹ̀, lo and behold wọ́n admit ẹ̀ mọ́ lọ́jọ́ yẹn, a waste owó epo bọ̀ bẹ́ẹ̀ a waste ẹ̀, torí pé ara nǹkan tó fẹ́ ṣe náà ló lọ ṣe scan àti test, a padà wá sílé, so ìntàtún àṣẹ nígbòkè tó bá tó di next week Tuesday, pé next week Tuesday náà máa admit ẹ̀, that was Tuesday tó lọ yìí, Tuesday jarun yìí, èní ni Saturday kí n dé tòní òní 28, àtúnwá padà lọ ní Tuesday, èmi ò bá wọn lọ because n tó sọ fún wa ni pé ó ní wọn tún ní tí admit òun kò tún fẹ́ lọ ṣe another test again, ó tún repo sínú mọ́tò, òun àtàwọn tíìmù wa tún lọ, wọ́n bá a dúró, in fact wọ́n ní wọ́n náà tún lọ jìnnà, bet ògo ni fọ́lọ́run, wọ́n ṣe another test bẹ́ẹ̀, èmi wọ́n pé okay fine, ìgbà tó ń ṣe test kiri báyìí, ọjọ́ wo gan ni ọjọ́ wo náà fẹ́ lọ admit ẹ fún surgery tó fẹ́ ṣe, so bọ́n ṣe wá dé lọ́jọ́ yẹn, bọ́n ṣe dé ní alẹ́ Tuesday, bọ́rọ̀ yẹn ṣe wáyé náà ni wọ́n dé lálẹ́ Tuesday, bọ́n ṣe dé èmi wà ní ọ́fíìsì, so bí màá kàn ṣe bọ́ta mo kàn rí mọ́tò kan ta, mọ́tò yẹn wọ́n bá ń di ẹrù ẹ̀ síbẹ̀, n bá pe méjì náà àwọn tíìmù pé kí ló dé, kí ló ṣàǹtì, ebe ẹ̀ṣẹ̀ ti hospital dé ni, abẹ́ ẹ̀ jàbọ̀ ni, ebi mọ́tò church ló gbé yín jáde ń sìn láti àárọ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ dé lálẹ́ yìí, tí ó di bí family mẹ́fà lọ àbí nǹkan, wáyé kí ló dé, kí ló ṣe àǹtí, ṣé kò sí, ṣé ti ṣe test tán, ọjọ́ wo la fẹ́, because èmi sì múra pé level ẹ̀ sì kó ẹ̀ẹ̀kan lọ sí hospital upper week Tuesday, tá a dó láti àárọ̀ dálẹ́, ebi Tuesday tó tún lọ yìí náà tún lọ hospital lẹ́ẹ̀kejì, bí pé owó bẹ́ẹ̀ wọn tíìmù wá báyìí, wọ́n ní owó báyìí, wọ́n lówó báyìí, ṣèbí nínú àánú náà ti ń ṣàánú,
ebi nínú táwọn yẹn bá ṣe fún ẹnìkan ìwọ rèé àwọn ibìkan ló ti lọ tẹ́lẹ̀ ṣé wọ́n rí kankan fún ẹni ìwọ gan débí o láwọn ibi tó ti lọ oní kíní kan wọ́n dá 90,000 fún ẹ kíní kan wọ́n dá 70,000 fún ẹ àwọn yẹn dá millions of naira. ẹni tí wọ́n jọ wá gan tó jẹ́ brọ́dà wọn ẹ̀yin tẹ́ bá rẹ̀ ẹnì kan báyìí tó ń gbé lọ tó ń gbé lọ yàgbẹ́ ẹni ẹ̀ gan wọ́n jà ní ẹni ẹ̀ náà sá lọ ṣèbẹ́ nìkan la fà kalẹ̀ nínú foundation tó ń gbé káàkiri ìbẹ́ nìkan náà fà kalẹ̀ ṣèbí nínú àánú tó orí gbà inú ẹ̀ náà làwọn tó jẹ́ foundation workers ṣèbí inú ẹ̀ náà làwọn náà ó ti gbà sálárì wọn àwọn tó jẹ́ foundation workers ìbẹ́ nìkan ló ń gbé káàkiri ìbẹ́ nìkan ló jẹ́ driver ẹ̀wọ̀n yẹn ṣe máa ń ṣe báyìí náà àwọn ìṣe máa ń ṣe báyìí once a foundation is a foundation àwọn tó dẹ̀ jẹ́ workers foundation ìbínú foundation náà ni wọ́n ti benefit wọ́n ní wọ́n gba 4 million àbí kan níbo náà ti gba 4 million oníkan dáná fáwọn tó jẹ́ láìní orí epo sínú mọ́tò fi gbé lọ. ohun tí mo kàn wá rí ń bẹ̀ ni pé ẹlòmíì kan sáà ń wá ọ̀nà láti jára rẹ̀ bọ̀ ẹ̀hún tẹ̀ dẹ̀